tíjọba àpapọ̀ jẹ Ọ̀ṣun tó 6 billion naira. Gómìnà ẹ̀gbọ́n rẹ̀ Àti Davido òun ni wọ́n ń pawọ́pọ̀ Sanwó Òṣìsẹ Bọ̀dé George ló sọ bẹ́ẹ̀. Ní nǹkan bíi oṣù kan sẹ́yìn ìní ẹnu bẹ̀rẹ̀ sí ní kó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademolaadeleke wípé ó fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó gbé wọlé o. Awuyewuye náà ó mà gbilẹ̀ nígbà náà ọ̀pọ̀ èèyàn sì ń sọ wípé ẹgbẹ́ òṣèlú APC òun ni gómìnà Ọ̀ṣun náà òun ló ń bá sọ̀rọ̀ báyìí láti di ara wọn. Gómìnà Adeleke padà sọ wípé irọ́ tó jìnnà sóòótọ́ nílé yìí àti wípé PDP ń lòun tọkàntọkàn lọ́jọ́ gbogbo. Ariwo ọ̀rọ̀ náà ó sì bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀ wẹ́lo láì mọ òtítọ́ ọ̀rọ̀ tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Alàgbà Bọ̀dé George èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ọ̀kan lára ọmọ ìgbìmọ̀ májì ó bàjẹ́ ẹgbẹ́ òṣèlú náà ó ti ṣàlàyé wípé Adeleke fẹ́ fi PDP sílẹ̀ nígbà náà lóòótọ́ ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó mọ̀ bá sọ ó mọ̀ ló mọ̀ jẹ́ kó yí ọkàn padà nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí lórí ètò orí rédíò kan nípa bí Adeleke bó ṣe fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Alàgbà Bọ̀dé George mà sọ wípé nígbà tó pè mí lórí fóònù ó sọ fún mi pé òun fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Èyí jọ mí lójú púpọ̀ ó sì yà mí lẹ́nu pẹ̀lú. Mo wá sọ fún wípé ọlọ́lá jùlọ rò ó dáadáa o, ṣé o mọ̀ pé o kò gbọ́dọ̀ sí àṣìṣe kankan báyìí? Ṣé o rántí bí ẹ̀gbọ́n rẹ ṣẹ̀rùbà wọ́n bó ṣe lọ bí wọn náà bá ṣe nǹkan kan tí ẹgbẹ́ fi dìbò abẹ́lé tí wọ́n fa ẹlòmíràn kalẹ̀ ó lọ nìyẹn o. Alàgbà Bọ̀dé George ó wá tẹ̀síwájú wípé òun mọ̀ pé Adeleke ń gbìyànjú fún ìpínlẹ̀ Ọ̀ṣun ó sì ní ìfẹ́ àwọn èèyàn rẹ̀ lọ́kàn. Ó ní ìjọba àpapọ̀ kò mọ̀ sanwó tó yẹ kó san fún àwọn ìjọba ìbílẹ̀ lọ́sùn láti bí oṣù 5 sí 6 báyìí. Gómìnà Ademolaadeleke pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ Àti Davido òun ló ní wọ́n mọ̀ sowọ́pọ̀ tí wọ́n sì ń sanwó àwọn òṣìṣẹ́ náà lápò ara wọn. Owó tó tó bílíọ̀nù 5 sí 6 òun ló ní ìjọba àpapọ̀ ó mọ̀ ló mọ̀ jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun tí kóòtù tó ì ti pàṣẹ wípé kí wọ́n san owó náà ṣùgbọ́n tí wọn kò mú àṣẹ náà ṣẹ o. Lẹ́yìn ọ̀rọ̀ tí mo bá a sọ ó ní mo rí Démọ́lá ní ìpàdé ẹgbẹ́ wa ó sì wá dì mọ́ mi ó dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ mi ó lóun kò fi ẹgbẹ́ náà sílẹ̀ mọ́ ó ń ṣe ẹ̀tọ́ rẹ̀ bí ọmọ ẹgbẹ́ ó sì ń wá sí ìpàdé báyìí. Bẹ́ẹ̀ ni olóyè Bọ̀dé George bẹ́ẹ̀ ló sọ o nígbà tó ń dáhùn ìbéèrè lórí àwọn èèyàn tí yóò dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní 2027. Alàgbà Bọ̀dé George ó mà sọ wípé àyè wà fún ìfigagbága. Ó ní bí Goodluck Jonathan, Peter Obi tàbí ẹnikẹ́ni tó bá ṣetán láti díje dupò kí ẹni náà tètè mọ̀ pé PDP kò dàbí APC rárá o. Alàgbà Bọ̀dé George ó wá ṣàlàyé wípé nínú APC àti mẹni tó mú kọ́kọ́rọ́ àṣeyọrí dání tí yóò sọ ẹni tí yóò bọ́ sórí àlééfà. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé APC ó ní wọ́n ti ń ṣe èmi lọ́kàn ó ní ààyè irú rẹ̀ kò mọ̀ yọ ní PDP rárá o nítorí dandan ni kí ẹni tí yóò bá ẹnì kejì dupò kó wà. Bàbá mà sọ wípé bí Jonathan bó ṣe fẹ́ wá dupò ààrẹ ààyè wà fún un nígbà tó jẹ́ wípé ọmọ ẹgbẹ́ ni kò sì fi ìgbà kankan kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP rí. Ó ní ọ̀rọ̀ rẹ̀ ó tilẹ̀ lè dàbí ti Donald Trump l'Amẹ́ríkà tó jẹ ààrẹ rí tó tún padà wá jẹ lẹ́yìn tí Joe Biden tó ti jẹ tó ì ti lọ ṣùgbọ́n yóò kọ́kọ́ bá ẹnìkan dupò ọ̀hún náà bí George bó ṣe wí o. Alàgbà George wá sọ wípé PDP kì í dédé ti ẹnìkan lẹ́yìn àfi tó bá jẹ́ ẹni ọ̀hún ni ààrẹ tó wà lórí àlééfà lọ́wọ́ ló kù. Fún àwọn tó sì ń ṣe ojú méjì nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń fi apá kan sin APC àti àwọn tó ń sá kiri nínú ẹgbẹ́ òṣèlú láìsí ìwòye tuntun. Alàgbà Bọ̀dé George ó mà sọ wípé èèyàn kò lè sin Ọlọ́run àti Èṣù pọ̀ ó ló yẹ kí ẹgbẹ́ gbé ìgbésẹ̀ lórí ìṣekúṣẹyẹ tí wọ́n ń ṣe o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworld TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run Ọba Elédùmarè.